Ẹ kú dédé àkókò yìí, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ní ti ilé tóko, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀, ọ̀mọ̀ràn nínú ọmọ Yorùbá mo fẹ́ bá sọ̀rọ̀, ọ̀jọ̀gbọ́n nínú ọmọ Yorùbá mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ bá mi pín ká, ẹ farabalẹ̀ share rẹ̀, ẹ like, ẹ comment, ọwọ́ tá a fi ṣe ọwọ́ náà ò ní rọ lágbára Ọlọ́run. Ire ayọ̀ la máa fọwọ́ náà gbà o, àní fọwọ́ náà gbàwé ìbànújẹ́. Ó ṣe kókó, ẹ farabalẹ̀ kẹ́ wo fọ́nrán yìí. Ẹ wo àwọn agbésùnmọ̀mí wọ̀nyí, ṣé ẹ rí wọn pé wọ́n nígi lẹ́yìn ọgbà lọ́gbà àwọn ò ṣíwó látijọ́ yìí. Ẹ farabalẹ̀ wo bàálù tó ń gbé nǹkan wá fún wọn yẹn. Ẹ rí i pé òyìnbó kan náà wà nínú wọn. Tẹ́ bá farabalẹ̀ wò ó tán, ẹ rí i pé òyìnbó kan náà jáde. Tẹ́ bá wo bàálù yẹn dáadáa, ẹ rí i pé ó lè jẹ́ bàálù Nàìjíríà náà, òun kò jọ bàálù Nàìjíríà lójú mi. Àwọn kan ló ń ṣe àtìlẹ́yìn fún wọn. Àwọn kan ló ń ṣe àtìlẹ́yìn fún wọn. Ẹ má jẹ́ ká tanra wa. Mo ti sọ síwájú náà fọ́nrán mi àkọ́kọ́, mo ní ọ̀rọ̀ yìí ẹlẹ́yàmẹ̀yà ń bẹ ńbẹ̀. Torí kò lè jẹ́lẹ̀ Yorùbá wọn ti ń ṣe nǹkan báyìí. Kò lè jẹ́lẹ̀ Yorùbá nìkan báyìí ti ń ṣẹlẹ̀ kán má ti mú wọn. Síkún bí ọmọ adìẹ wọn á ti mú wọn. Wọn ò rí wọn mú. Àwọn kan ló supply wọn lóúnjẹ. Àwọn kan ló supply wọn lómi. Àwọn kan ló supply wọn bullet. Wọn ò dẹ̀ kúrò nínú ìgbẹ́ yẹn náà. Àmíkùn ẹ̀rọ ẹwọ́ ni. Ìsàlẹ̀ ọ̀rọ̀ yìí tá a bá wò dáadáa. Mò ń bọ̀ wá lórí ọ̀rọ̀ Gumi o. Ṣé mọ̀ pé Gumi náà ó ń bẹ lára wàhálà tó wà nílẹ̀ yìí? Mò ń bọ̀ wá lórí ẹ̀. Nítorí wọ́n ní ìlú tí a bá mọ ọ̀nà ẹ̀ tọ́ èyí fòru wọ̀. So tó fi ń negotiate pẹ̀lú àwọn bandits àjẹpọ̀ tí ò bá mọ̀ wọ́n kò lè mọ bá wọn dúnàdúrà bá wọn. Mi ò lọ sórí ọ̀rọ̀ Gumi lénìí. Ọ̀rọ̀ Gumi dijọ́ mi. Mo sì ń bọ̀ wá sórí ẹ̀. Ó lè jẹ́ lénìí náà máa ṣe fọ́nrán ẹ̀. Àmọ́ ibi tí mò ń lọ gangan, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n nígi lẹ́yìn. Bàbá àṣàlẹ̀ wọn ń bẹ tí wọn kí Nàìjíríà gan ò lè fọwọ́ ta láyà, tí wọn ò lè fọwọ́ ta dànù. Mo rántí ní 2015 dáadáa, gbogbo ilẹ̀ Yorùbá, ọmọ Fúlàní la tẹ̀lé bíbá. Ọmọ Fúlàní la rí gẹ́gẹ́ bí Ọlọ́run, àgbà bí Ọlọ́run gan. Sọ̀rọ̀ Buhari lẹ́ Ọlọ́run wá ń gbà yẹn. Ṣé Buhari sí bàbá? Mi ò rí ilẹ̀ Ìgbò, mi ò rí ilẹ̀ Haúsá. Àmọ́ ilẹ̀ Yorùbá tí mo wà ń bíbá yìí, mo lè testify sí, mo lè jẹ́rìí sí bá a ṣe gbé Buhari lọ́wọ́. Ó sì ti ìran Yorùbá, kíní ẹ̀ ti di ẹ̀jẹ̀ wa. Tí orí bá dé, a prefer ká gbé fún ará àta ju ká gbé fárá ilé lọ. A fẹ́ràn ara wa. Kíní ẹ̀ ṣì ń kó bá wa. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwọn Fúlàní yẹn tí wọ́n sì ń sọṣẹ́, Fúlàní North Fúlàní náà tó ń sọṣẹ́ tí wọn ò rí wọn mú tí orí kankan ṣe fún wọn látijọ́ yìí. Bọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé Nàìjíríà nìkan kọ́ ló wà ní lẹ́yìn wọn o. Àwọn white kan náà wà lẹ́yìn wọn. Ṣé Nàìjíríà nìkan bí mo ṣe rí sí. Ọlọ́gbọ́n lọ́rọ̀ mi lè yé. Gbogbo àwọn Donald Trump tẹ́ ń wo yẹn náà ò fẹ́ kí Nàìjíríà ó settle. Wọn ò fẹ́ kí Nàìjíríà ó dà. Nísìnyí ó ní wọ́n pa ọmọ lẹ́yìn Kristi. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí wọ́n pa, wọ́n pa Mùsùlùmí, wọ́n pa ẹlẹ́sìn àbáláyé. Àwọn ọlọ́mọ mi wọ́n ti rí news tiwọn. Wọ́n wá lè pọ̀ jura wọn lọ. Kò sẹ́ni tó dùn mọ́. Àmọ́ àwọn ìjọba Amẹ́ríkà kì í ṣe pé wọ́n fẹ́ràn Nàìjíríà ju bó ṣe yẹ kan lọ. Self interest nǹkan tó fẹ́ gain. China tó náà tún wọ́ọ̀nù wọn náà, gbogbo wọn lórí business wọn ṣe é lórí business ni kò sẹ́ni tó ní.